A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ní àṣẹ àti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 6 tí wọ́n ṣe ẹ̀sùn wípé wọ́n lọ́wọ́ nínú ìpolongo iléeṣẹ́ Crypto Bridge Exchange (CBEX) tí wọ́n lu ará ìlú ní jìbìtì owó tí ó lé ní bílíọ̀nù $1. Adájọ́ Emeka Nwite ni ó pa àṣẹ yìí lẹ́yìn ẹ̀sùn tí àjọ EFCC ṣe sí ilé-ẹjọ́ nípasẹ̀ agbẹjọ́rò wọn Fadila Yusuf. Lára àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn láti rí Adéfowórà Ọlánìpẹ̀kun, Adéfowórà Olúwaníṣọlá, Emmanuel Ukwo, Ṣèyí Olóyèdé, Averroes Otorudo àti Chukwuebuka Ehim. Àwọn wọ̀nyí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n wà nídìí bí CBEX ṣe rí ará ìlú lù ní jìbìtì. Lára ìbéèrè EFCC nílé-ẹjọ́ ni agbára láti mú àwọn wọ̀nyí àti agbára láti fi wọ́n sí àhámọ́ títí ìwádìí àti ẹjọ́ yóò fi parí. Gẹ́gẹ́ bí àlàyé Yusuf, àwọn wọ̀nyí lo iléeṣẹ́ ST Technologies Limited láti fi ṣe ìpolówó CBEX, pàrọwà fún ará ìlú kí wọ́n kó owó sílẹ̀ pẹ̀lú ìlérí láti rí owó yìí gbà padà ní ìlọ́po. Àwọn wọ̀nyí ti na pápá bora. Ìdí nìyí tí àwọn fi nílò àṣẹ ilé-ẹjọ́ láti fi mú wọn wá fún ìwádìí tó jinlẹ̀ àti ìbániṣẹ́jọ́. Gẹ́gẹ́ bí Yusuf ṣe ṣàlàyé fún ilé-ẹjọ́, ìwádìí àjọ EFCC ṣe àfihàn wípé bí ó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ST Technology ní àkọọ́lẹ̀ pẹ̀lú Corporate Affairs Commission (CAC), kò gba àṣẹ láti ọ̀dọ̀ Securities and Exchange Commission láti ṣe iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú owó (Investment Related Services). Bákan náà ni àwọn wọ̀nyí ti kó kúrò ní gbogbo àdírẹ́sì tí wọ́n ń lò ní ìpínlẹ̀ Èkó àti Ògùn. Ìdí nìyí tí àjọ EFCC ṣe ní kí wọ́n máa dọdẹ wọn kí ọwọ́ bá lè tètè tẹ̀ wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ Dangote, Aliko Dangote, ti fi ìdùnnú rẹ̀ hàn sí ipò rẹ̀ tuntun láti ẹ̀ka aládàáni World Bank, àjọ tí ó ní ojúṣe láti ṣe àlékún okòòwò àti ìdásílẹ̀ iṣẹ́. Nínú àtẹ̀jáde ni Dangote ti fìdí èyí múlẹ̀. Ó ní iyì àti ìwúrí ni ipò yìí jẹ́ fún òun láti World Bank pẹ̀lú ojúṣe láti mú àlékún bá okòòwò pẹ̀lú ìrírí rẹ̀ láti mú kí ó ṣeé ṣe àti mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé. Òun sì ti ṣetán láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ rẹ̀ kí èyí lè ṣeé ṣe káàkiri ẹkùn l'Áfíríkà. Ọjọ́rú ni World Bank ṣe ìkéde ipò tuntun Dangote gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti mú iṣẹ́ wọn túbọ̀ gbòòrò sí i ní ẹ̀ka aládàáni. Lára àwọn tí yóò darapọ̀ mọ́ Dangote láàrin àwọn ọlọ́rọ̀ láti rí CEO Bayer AG Bill Anderson, alága Bati Enterprises Sunil Bati Mittal àti ààrẹ Hyatt Hotels Corporation Mark Hoplamazian. World Bank ní àwọn wọ̀nyí yóò kó ìrírí wọn papọ̀ láti fi ṣe àgbékalẹ̀ ìdàgbàsókè ọrọ̀ ajé àti àtìlẹ́yìn World Bank lórí ìdásílẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí òpómúléró fún gbogbo àgbáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Oníṣègùn òyìnbó Sergio Alfieri tí ó ṣe àmójútó Pope Francis níbi tí ó ti mímí ìkẹyìn ti ṣàlàyé ìrírí rẹ̀ bí ó ti ní kò sí ohun tí ó lè dóòlà ẹ̀mí Pope Francis. Ó ní àìsàn rọpárọsẹ̀ tí olóyìnbó ń pè ní stroke ni ó dé bá Pope lójijì. Èyí sì jẹ́ àìsàn tí ó lè mú ẹ̀mí lọ láàrin wákàtí kan. Dr. Alfieri ni ó darí ikọ̀ dókítà tí ó ṣe àmójútó Pope fún gbogbo àkókò tí ó lò gbẹ̀yìn ní ilé ìwòsàn. Dókítà ṣàlàyé wípé láàrin aago 5:30 ìdájí ọjọ́ Ajé ni wọ́n pe òun tí òun sì dé lẹ́yìn 20 ìṣẹ́jú. Ó ní bí òun ṣe wọ yàrá Pope ni òun bá tí ó lajú sílẹ̀. Òun sì rí wípé kò ní ìṣòro èémí. Òun gbìyànjú àti pe orúkọ rẹ̀ ṣùgbọ́n kò dáhùn, kò fèsì sí ìrora kankan. Àkókò yìí ni dókítà mọ̀ wípé kò sí agbára tí ènìyàn lè sà mọ́, ó ti wọ kómà. Dókítà sọ fún àwọn oníwèé ìròyìn wípé ọjọ́ Àbámẹ́ta ni òun bá Pope sọ̀rọ̀ gbẹ̀yìn tí ó fún òun ní pie. Ó ní Pope wí fún òun wípé ara òun ti yá, òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà, inú òun sì dùn, ṣùgbọ́n ó wá ṣe àfihàn àbámọ̀ kan.
ó ní òun kò ní àǹfààní àti fọ ẹsẹ̀ fún àwọn ẹlẹ́wọ̀n tí ó lọ ṣe àbẹ̀wò sí ní ọgbà ẹ̀wọ̀n Rome ní ọjọ́ 17 oṣù kẹrin. Ọmọọba Williams ni yóò ṣe aṣojú ẹbí ọlọ́ba ti United Kingdom níbi ìsìnkú Pope tí yóò wáyé ní ọ̀ọ́kán St. Peter's Basilica. Wọ́n ní Francis ni yóò jẹ́ Pope àkọ́kọ́ tí wọn kò ní sin sí Vatican láti bíi 100 ọdún. Lẹ́yìn èyí ni ìkárísọ ọlọ́jọ́ 9 yóò bẹ̀rẹ̀ kí àwọn cardinals láti gbogbo àgbáyé tó wá ti ara wọn mọ́ Vatican láti lè yan Pope tuntun. Ọjọ́rú ni olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi darapọ̀ mọ́ àwọn èèyàn jàǹkàn-jàǹkàn lágbàáyé ní St. Peter's Basilica ní ìlú Vatican láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún olóògbé olórí ìjọ àgùdà Pope Francis. Obi pẹ̀lú ẹni ọdún 93 Cardinal láti Nàìjíríà Francis Arinze ni wọ́n jọ wà níbi ayẹyẹ Lying in State Pope Francis. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni olóṣèlú yìí ti ṣe àfihàn ìrírí rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní Legacy of Light, ẹ̀kọ́ tí Pope Francis kọ́ gbogbo àgbáyé. Ó ní Pope kọjá pontiff, ìgbé ayé rẹ̀ kún fún ìwà mímọ́, ó jẹ́ ìtànná nínú ayé tí ó kún fún àìṣedéédé. Ìgbé ayé rẹ̀ jẹ́rìí sí ìdarí ní ọ̀nà tí ó tọ́, tí ó kún fún òtítọ́ àti ojúṣe sí àwọn aláìní. Obi ní ìbùkún ni ó jẹ́ fún òun láti ní ìpàdé pẹ̀lú Pope Francis lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ sì fi ìtàn rere lélẹ̀ fún un. Bí wọ́n ti ń dárò ẹni ire yìí, Obi wá rọ àwọn olóṣèlú, adarí ẹ̀sìn àti adarí ìlú pàápàá jùlọ ní ilẹ̀ Áfíríkà kí wọ́n ṣe àmúlò ìgbé ayé tí ó gbé òfin, ìdájọ́ òdodo àti ìfitọ́mọnìyàn ṣe ró, kí Ọlọ́run tẹ́ Pope Francis sáfẹ́fẹ́ rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹbí olóògbé àgbà ọ̀jẹ̀ àti adarí ẹgbẹ́ Afẹ́nifẹ́re Olóyè Samuel Ayọ̀délé Adébánjọ ti ṣe ìkéde ètò ìsìnkú rẹ̀ lẹ́yìn tí ó papòdà ní ọjọ́ 4 oṣù kejì ọdún 2025 lẹ́ni ọdún 96. Nínú àtẹ̀jáde tí alága ìgbìmọ̀ ètò ìsìnkú Dókítà Bíọ́dún Ṣọ́bánjọ fi léde gẹ́gẹ́ bí aṣojú ẹbí ni wọ́n ti fi ìdùnnú wọn hàn sí àyẹ́sí, àtìlẹ́yìn àti àdúrà tí wọ́n rí gbà láti ìgbà tí Olóyè Adébánjọ ti di olóògbé. Bákan náà ni ẹbí fi ìwé ìpè ránṣẹ́ sí ọ̀rẹ́, alábàáṣe àti Afẹ́nifẹ́re kí wọ́n darapọ̀ mọ́ wọn láti ṣe ayẹyẹ ìkẹyìn ìgbé ayé tó nípa tí olóògbé fi sílẹ̀. Ètò ìsìnkú lọ báyìí wípé orin onígbàgbọ́ yóò wáyé ní ọjọ́rú 30 oṣù kẹrin láago 2 ọ̀sán ní Èkó Hotels and Suites Victoria Island, ìpínlẹ̀ Èkó. Àìsùn onígbàgbọ́ ní ọjọ́ 2 oṣù karùn-ún láago 4 ní ìlú abínibí olóògbé ní Ìsànyàn Ogbó nítòsí Ìjẹ̀bú-Òde, ìpínlẹ̀ Ògùn. Ìsìn onígbàgbọ́ àti ìsìnkú yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 3 oṣù karùn-ún láago 10 òwúrọ̀ ní ilé ìjọsìn St. Philip's Anglican Church, Ìsànyàn Ogbó nítòsí Ìjẹ̀bú-Òde, kí ìsìn ìdúpẹ́ tó tẹ̀lé ní ọjọ́ àìkú ọjọ́ 4 oṣù karùn-ún ní ilé ìjọsìn kan náà láago 10 òwúrọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin ilẹ̀ Nàìjíríà 2Baba tí gbogbo ènìyàn mọ̀ sí Two-Face Idibia ti gbé ìgbésẹ̀ tí ó lọ pẹ̀lú ìlànà àṣà bí ó ti lọ ṣe àfihàn aya rẹ̀ tuntun Honourable Natasha Erobosa Osawaru sí Ọba Aláyélúwà ti Idoma Kingdom ní ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2025. Àfihàn yìí wáyé níbi ìpàdé Idoma Security and Unity Symposium ní ààfin Ochidoma ní Ọ̀túpọ̀, Benue South Senatorial District. Síwájú àkókò yìí, ní ọjọ́ 9 oṣù kẹrin ọdún 2025 ni Natasha ti bẹ̀rẹ̀ sí jẹ́ orúkọ ẹbí 2Baba Idibia níbi ìpàdé ìgbìmọ̀ tí ó wáyé ní ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Edo níbi tí ó ti ń ṣaṣojú Lagos State Constituency. Bákan náà ni 2Baba náà ṣe àfihàn Natasha sí gómìnà ìpínlẹ̀ Benue Anyansị Taliah ní ọjọ́rú ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2025. Níbi ìpàdé yìí ni gómìnà Taliah ti yan 2Baba gẹ́gẹ́ bí Technical Adviser on Entertainment.
Tọkọ-tìyàwó yìí ti wá gbáradì àti ṣe ìgbéyàwó tìbílẹ̀ ní ìlú Benin, olú ìlú fún ìpínlẹ̀ Edo. Two-Face Idibia ni ó wá láti ìjọba ìbílẹ̀ Opowu ní Benue South Senatorial District. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọmọ olóògbé olórin Afrobeat Fẹlá Kútì, Fẹ́mi Kútì ti ṣe àfihàn ìpèníjà tí ó là kọjá ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ orin rẹ̀. Fẹ́mi ní pẹ̀lú wípé òun nífẹ̀ẹ́ sí orin kíkọ, Fẹlá kọ̀ láti kọ́ ọ. Èyí ni ó mú wá ọ̀nà àti mọ orin kọ, ṣùgbọ́n nígbà tí Fẹ́mi yapa kúrò nínú ọ̀nà tí bàbá rẹ̀ ń bá kọrin musical style, àwọn alátìlẹyìn Fẹlá kọ̀yìn sí i bí wọ́n ti fi ẹ̀sùn kàn án wípé ó ń ṣe lòdì sí iṣẹ́ àṣeélẹ̀ lẹ́gẹ̀sì bàbá rẹ̀, pàápàá jùlọ bí bàbá rẹ̀ ṣe jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Wọ́n rò wípé ó fẹ́ ṣiṣẹ́ tako ìfẹ̀hónúhàn tí bàbá rẹ̀ ń fi orin ṣe, láì rántí wípé bàbá rẹ̀ ni. Fẹ́mi ní ó wá dàbí ìgbà tí òun sọnù, tí òun kò sì kàwé. Fẹ́mi ṣe ìrántí bí bàbá rẹ̀ ṣe bu ẹnu àtẹ́ lu iṣẹ́ orin rẹ̀ àkọ́kọ́, bí ó ti pè é ní rádaràda níṣẹ́jú àwọn akọ̀ròyìn. Èyí ló mú u pinnu àti má dẹ̀yìn nínú iṣẹ́ orin. Ó tẹ̀síwájú pẹ̀lú àfojúsùn rẹ̀ láì wo ìtàbùkù láti àyíká. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube, kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.